Ọọ̀ni Ògúnwùsì ṣàlàyé pàtàkì ọdún ajé àti ohun tó wà nínú bíbọ òrìṣà ajé. Ìpayà ìbẹ̀rùbojo bẹ́ sílẹ̀ lágbo ẹgbẹ́ òṣèlú APC. Àwọn adìyàmọ́ra jàǹdùkú lu alága ẹgbẹ́ òṣèlú ìpínlẹ̀ náà àtàwọn aládarí míì lálùbọ́lẹ̀ lálùbàmì. Olóṣèlú pín èédú àti ẹ̀rọ ìlọṣọ fáwọn ará ìlú rẹ̀ ní Sàǹfàrà láti fi ró wọn lágbára. Ọba apá ẹkùn gúúsù ìlà oòrùn pè fún ìtúsílẹ̀ Kánù tàbí kó dá padà sílẹ̀ Kẹ́ńyà. Fúnkẹ́ Ògúnrìndé, aya aṣọ́gbó tí agbébọn pa ní Kwara, gba ìtúsílẹ̀ lẹ́yìn òbítíbitì owó. Adájọ́ ju Líásù Ibrahim, Ṣọlá Músẹ̀ àti Adéṣẹmọ́wọ́ Adégògó sí àhámọ́ lórí ẹ̀sùn bíba ẹ̀gbọ́n gómìnà ìpínlẹ̀ Kwara lórúkọ jẹ́. Ìbẹ̀rùbojo àti ìpayà ní àdó olóró Trump tó ṣèèṣì balẹ̀ sílùú Ọ̀fà kó sí wa lọ́kàn o. Àwọn aráàlú ló sọ bẹ́ẹ̀. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ọọ̀ni Ògúnwùsì ṣàlàyé pàtàkì ọdún ajé àti ohun tó wà nínú bíbọ òrìṣà ajé. Ajé jẹ́ ohun kò ṣeémánì, ṣùgbọ́n kì í ṣe ohun tí èèyàn máa ń gba ọ̀nà ẹ̀bùrú wá. Ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì, Ọọ̀ni ti Ilé Ifẹ̀ ló ṣàlàyé pàtàkì ohun tí ó wà nínú ọdún ajé àti bíbọ òrìṣà ajé. Kábíyèsí ní ajé kì í ṣe ohun tí èèyàn máa ń fi tipátipá wá tàbí fi ẹ̀mí ọmọlàkejì wá kí èèyàn tó rí. Ọọ̀ni Ìrìṣà tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun kì í fi ọdún ajé tàbí òrìṣà ajé ṣeré rárá. Ọba Ògúnwùsì ní òun máa ń rí àgbà ìyanu oore káàkiri gbogbo àgbáyé lẹ́yìn ayẹyẹ ọdún ajé. Kábíyèsí Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì ní alájé ni ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu. Ọọ̀ni ṣàlàyé pé nígbà tí Ọlọ́run gbé Tinubu dórí ipò ààrẹ ní gbogbo nǹkan di ẹ̀rọ̀. Ó ní gbogbo nǹkan ti bàjẹ́ tán lórílẹ̀-èdè Nàìjíríà kí ààrẹ Tinubu tó gba ìjọba. Tí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bá lè ní sùúrù fún ààrẹ, orílẹ̀-èdè Nàìjíríà yóò dára nítorí pé ọmọ ajé ni ààrẹ ilẹ̀ wa. Gbogbo àtúnṣe tí Tinubu ń ṣe lọ́wọ́ yóò jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó dára sí i, pàápàá jùlọ bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bá lè túbọ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ààrẹ ilẹ̀ wa. Kábíyèsí wá rọ gbogbo àwọn ọ̀dọ́ láti má fi tipátipá wá ajé mọ́, àmọ́ kí wọ́n padà sọ́dọ̀ òrìṣà àbáláyé tí í ṣe òrìṣà ajé láti máa bọ́. Arábìnrin Ajétóyìn Omilani, ìyálájé ti ìlú Ilé Ifẹ̀, ṣàlàyé bí òrìṣà ajé ṣe jẹ́ àti bó ṣe bẹ̀rẹ̀ ní inú ìlú náà. Ó ní ajé jẹ́ nǹkan pàtàkì nínú ayé gbogbo ènìyàn àti pé ajé ni wọ́n ń pè ní yèyé òkè ọjà. Gẹ́gẹ́ bí arábìnrin Omilani ṣe ṣàlàyé, ajé kì í ṣe ajé olókun rárá, ajé oníre ni. Ìyálájé ìlú Ilé Ifẹ̀ sọ pé olókun àti ajé oníre jẹ́ ọmọ ìyá kan náà tí wọn kì í yára wọn, ṣùgbọ́n òrìṣà wọn yàtọ̀ sí ara wọn. Ìlú Ilé Ifẹ̀ ni ajé ti bẹ̀rẹ̀. Ibi tí òrìṣà wọlẹ̀ sí ni wọ́n ń pè ní ọjà Òjìgbòmẹkùn ní Ilé Ifẹ̀. Nítorí ajé jẹ́ èèyàn bíi tiwa ní ìgbà ìwáṣẹ̀. Arábìnrin Ajétóyìn tún tẹ̀síwájú pé ajé jẹ́ olùlànà fún gbogbo àwọn òrìṣà tó kù. Eléyìí ló mú kí wọ́n kọ́kọ́ máa bọ òrìṣà ajé ṣáájú àwọn òrìṣà tó kù. Ó wá rọ àwọn ọ̀dọ́ àti gbogbo ọmọ Yorùbá láti padà sídìí òrìṣà ilé bàbá wọn. Arábìnrin náà sọ pé eléyìí ni yóò mú kí àwọn àjálù tó ń ṣẹlẹ̀ kó dópin. Ó ní kò sí nǹkan tí ẹ̀dá èèyàn lè ṣe tí kò bá sí ajé. Awódọ̀tun Awóreni, Àràbà Awo Àgbáyé náà ṣàlàyé pé kò sí nǹkan tí ẹ̀dá èèyàn lè ṣe tí kò bá sí ajé nínú ayé èèyàn. Àràbà Awo Àgbáyé ní ajé jẹ́ ohun pàtàkì nínú ayé ọmọ èèyàn. Ó ní àwọn kò gbọ́dọ̀ sọ̀rọ̀ òdì wípé àṣà wa ń jó àjò rẹ̀yìn nítorí ọ̀làjú tó dé tí fẹ́ gba àṣà wa dànù. Lóòótọ́ ní ọ̀làjú dára, ṣùgbọ́n kò gbọ́dọ̀ gba àṣà wa lọ́wọ́ wa. Awódọ̀tun wá rọ gbogbo àwọn orí adé àti àwọn ìjọba láti mójútó àṣà Yorùbá. Bákan náà ló tún rọ àwọn ọ̀dọ́ wípé kí wọ́n má ṣe kánjú wá owó. Arábìnrin Tóyìn Kọ́ládé, ìyálájé Oòduà ní tiẹ̀ sọ pé bíbọ òrìṣà ajé tàbí ṣíṣe ayẹyẹ ọdún òrìṣà ajé
máa ń jẹ́ kí ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ là sí i. Ó ní tí kábíyèsí Ọọ̀ni bá ti wúre tán lákòókò ọdún òrìṣà ajé ní gbogbo nǹkan máa ń rọrùn. Arábìnrin Tóyìn wá rọ gbogbo àwọn gómìnà tó wà ní ilẹ̀ Yorùbá láti mójútó àṣà Yorùbá kí ó má bàa parun. Ó tún rọ gbogbo àwọn ọ̀dọ́ láti jáwọ́ nínú ìwà ìbàjẹ́ nípa fífi agbára wa owó káàkiri. Ẹsẹ̀ ògbèrò láàfin ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì níbi ayẹyẹ ọdún òrìṣà ajé ti ọdún yìí. Oríṣiríṣi ẹ̀bùn ni kábíyèsí fún àwọn èèyàn tó péjú pésẹ̀ sí ibi ayẹyẹ náà. Ìpáyà ìbẹ̀rùbojo bẹ́ sílẹ̀ lágbo ẹgbẹ́ òṣèlú APC. Àwọn adìyàmọ́ra jàǹdùkú lu alága ẹgbẹ́ òṣèlú ìpínlẹ̀ náà àtàwọn aládarí míì lálùbọ́lẹ̀ lálùbami. Ẹni orí yọ ó dilé o. Bí àwọn adìyàmọ́ra jàǹdùkú olóṣèlú ṣe ya wọ ìpàdé àwọn àwòrò-ṣàṣà májòbàjẹ́ ẹgbẹ́ òṣèlú olóṣùṣọwọ̀ APC níṣe ni wọ́n da ìpàdé náà rú tí wọ́n sì ṣèkọlù sáwọn adarí ẹgbẹ́ òṣèlú náà tí wọ́n sì tún ṣe àwọn míì léṣe tó fi máa alága ẹgbẹ́ òṣèlú nípìnlẹ̀ náà onímọ̀-ẹ̀rọ Adétìmẹ́yìn ṣáájú ìpàdé wọ́ọ̀dù gbogbogbò ẹgbẹ́ òṣèlú olóṣùṣọwọ̀ APC lọ́jọ́rú Wednesday nípìnlẹ̀ Ondo. Ìpàdé àwọn àwòrò-ṣàṣà májòbàjẹ́ ẹgbẹ́ náà ló wáyé nílé ẹgbẹ́ sẹkítẹ́ríàtì nílùú Àkúrẹ́ olú ìlú ìpínlẹ̀ ọ̀hún. Ìròyìn tí a gbọ́ ni pé àwọn ọmọ ìsọta tí wọ́n ránṣẹ́ láabi náà ló ya wọ gbọ̀ngàn ìpàdé náà pẹ̀lú àwọn ohun ìjagun olóró tí wọ́n sì ṣèkọlù sáwọn adarí ẹgbẹ́ náà. Alága ẹgbẹ́ òṣèlú nípìnlẹ̀ àtàwọn aládarí míì ni wọ́n ṣèkọlù sí tí wọ́n sì wọ́ nílẹ̀ nípasẹ̀ àwọn adìyàmọ́ra ọmọ ìsọta lásìkò tí ìpàdé ń lọ lọ́wọ́. Àwọn aládarí ẹgbẹ́ òṣèlú míì tí wọ́n ṣèkọlù sí níbi ìpàdé náà ni Adémọ́lá Ìjàbíyì, Saka Yusuf, Òtítọ́ Àtíkàsí, Múyìwá Àságunlà, Akin Sòwòrẹ́, Rashidi Badmus, Yétúndé Adéyanjú, Ṣọlá Ajísáfẹ́, Dókítà Kókà Adémújìmí àti olóyè Bọ̀dé Sùnmọ́nù. Ẹni tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ alága ẹgbẹ́ náà ẹni tí ìṣẹ̀lẹ̀ ìkọlù náà ṣe ní àhín sọ wípé àwọn jàǹdùkú ọmọ ìsọta náà wọ́ òun nílẹ̀ẹ́lẹ̀ láti gbọ̀ngàn ìpàdé lọ ìsàlẹ̀ ilé ẹgbẹ́ náà ìyẹn sẹkítẹ́ríàtì. Gẹ́gẹ́ bí Adétìmẹ́yìn ṣe wí ó ní òun ni wọ́n wá dojúkọ nítorí pé níṣe ni wọ́n ń pariwo orúkọ òun gbàrà tí wọ́n wọnú gbọ̀ngàn náà. Ó ní níṣe ni wọ́n lu òun lálùbọ́lẹ̀ lálùbami ṣáájú kí wọ́n tó máa wọ́ òun nílẹ̀. Alága náà sọ wípé ẹ̀rọ fóònù ìbánisọ̀rọ̀ òun, aago ọrùn ọwọ́ àti àpapọ̀ ẹgbẹ̀rún ó lé ní 200 náírà 210,000 naira ní àwọn jàǹdùkú olóṣèlú náà yọ kúrò nínú àpò òun ní tipátipá. Ó ní wọ́n ti pa ẹ̀rọ fóònù òun méjèèjì. Ó ṣàlàyé pé awakọ̀ òun tó gbìyànjú láti dóòlù òun ṣe bẹ́ẹ̀ jẹ́ mórò wọ kómà ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. Ó ní ó sì ti ń gba ìtọ́jú lọ́gbà ilé ìwòsàn aládàáni kan. Ẹlòmíràn tóun náà sọ̀rọ̀ lórí ìkọlù náà kọmíṣánná tẹ́lẹ̀rí fún ọ̀rọ̀ ìdàgbàsókè ìlú àti ìfọwọ́sowọ́pọ̀ iṣẹ́ ìsìn nípìnlẹ̀ abilékọ Yétúndé Adéyanjú fẹ̀sùn kan gómìnà ìpínlẹ̀ náà Ayédàtiwà pé òun ló wà lẹ́yìn orò tóró fi ń ké. Adéyanjú fi àìdùnnú rẹ̀ hàn lórí ìṣẹ̀lẹ̀ náà. Ó ní òun wà ní gbọ̀ngàn náà òun sì fojú gan ni ohun gbogbo tó ṣẹlẹ̀. Ó ní òun lọ síbi ìpàdé náà ṣùgbọ́n sí ìyàlẹ́nu àwọn níṣe làwọn jàǹdùkú ọmọ ìsọta náà ya wọ gbọ̀ngàn náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kígbe pé ọ̀dọ̀ Ayédàtiwà làwọn ti wá. Ayédàtiwà ló rán àwọn níṣẹ́ àwọn kò sì ní fààyè gba kí ìpàdé kankan kó gbéra sọ nípìnlẹ̀ náà. Wọ́n ní gómìnà ní aládarí ìpínlẹ̀ òun láláṣẹ kò sí sẹ́nì kankan tó gbọdọ̀ pé ti ìjọba báwo kò gbọdọ̀ sí ẹnì kankan tó gbọdọ̀ tako àṣẹ gómìnà. Wọ́n ní ẹnikẹ́ni tó bá fẹ́ sọ̀rọ̀ nípa ìpàdé náà nípínlẹ̀ Ondo yóò jẹ́ ṣíṣekúpa. Adéyanjú ní ṣé ẹ wá rí báyìí pé inú ewu ni ẹ̀mí àwọn wà báyìí. Ó ní kò tí ì burú tó báyìí nínú àkọsílẹ̀ ìtàn ìpínlẹ̀ Ondo rí. Ó rawọ́ ẹ̀bẹ̀ pé kí wọ́n bá wọn rọ gómìnà pé ohun tí gómìnà ń gbìyànjú láti ṣe nípínlẹ̀ Ondo kò dára rárá kì í ṣe fún àǹfààní ìpínlẹ̀ Ondo. Ó ní kí àwọn àwòrò-ṣàṣà májòbàjẹ́ nípínlẹ̀ yìí lè ké gbàjarè síta. Ó rọ àwọn àjọ elétò ààbò àwọn akọ̀ròyìn kí wọ́n bá wọn ké gbàjarè síta sáwọn adarí ẹgbẹ́ àpapọ̀ lókè pé àwọn kò fẹ́ wàhálà rògbòdìyàn mọ́ nípínlẹ̀ Ondo. Nígbà tó ń koro ojú sí ìkọlù náà nípasẹ̀ àwọn ọmọ ìsọta aṣojú ìpínlẹ̀ lórí ìgbìmọ̀ àjọ ìdàgbàsókè ẹkùn Niger Delta NDDC Òtítọ́ Àtíkàsí koro ojú sí ìkọlù látọwọ́ àwọn jàǹdùkú olóòótọ́ sí gómìnà. Wàyí o ìjọba ìpínlẹ̀ ti ní òun kò mọ nǹkan
kankan nípa ẹ̀sùn dídá ìpàdé àwọn àwòrò-ṣàṣà ẹgbẹ́ òṣèlú APC rú nílé ẹgbẹ́ sẹkítẹ́ríàtì l'Ákúrẹ́. Ó ṣàpèjúwe ẹ̀sùn náà gẹ́gẹ́ bí ìbanilórúkọjẹ́ àti ọ̀rọ̀ òṣèlú dé. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ kọmíṣánná fètò ìròyìn àti ìlanilọ́yẹ̀ Ọ̀nàrẹ́bù Ìdòwú Àjànàkú, ìjọba sọ wípé ẹ̀sùn tó ní pé àwọn jàǹdùkú ọmọ Ìsọ̀ta jẹ́ dídarí lọ dá ìpàdé rú ló jẹ́ ọ̀nà láti ba orúkọ gómìnà Ayédàtiwà jẹ́ àti láti ṣini lọ́nà nípa òṣèlú nípìnlẹ̀ náà. Ìjọba ní pé gómìnà kò mọ̀ sí ìpàdé náà, kò sì mọ̀ sí ìkọlù àwọn jàǹdùkú ọmọ Ìsọ̀ta. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó jẹ́ gbígbé jáde síta, ẹ̀sùn náà ni kò lẹ́sẹ̀ ńlẹ̀, ó sì wáyé láti dá ìpayà ìbẹ̀rùbojo tí ò nílò sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú tó ń tukọ̀ ìjọba lọ́wọ́lọ́wọ́ àti ìpínlẹ̀ lápapọ̀. Ìjọba tẹnumọ́ pé ìdarí gómìnà Ayédàtiwà gbilẹ̀ nínú ìṣèjọba àwarawa. Ó ní ìṣèjọba rẹ̀ kò fààyè gba ìwà ìpalára tàbí wàhálà rògbòdìyàn jàgídíjàgan òṣèlú. Ìjọba ìpínlẹ̀ náà wá rọ àwọn aráàlú láti dá ẹ̀sùn tí kò lẹ́sẹ̀ nílẹ̀ bí wọ́n ṣe ṣàpèjúwe rẹ̀ náà nù bí omi ìsanwó, kí wọ́n sì nígbàgbọ́ nínú ìfarajìn rẹ̀ sí àlàáfíà, ètò ààbò àti òtítọ́ òṣèlú àwarawa. Ó sì kìlọ̀ tako pínpín àwọn ìròyìn ìṣinilọ́nà tó lè yẹpẹrẹ òtítọ́ aráàlú nínú ìjọba àti ìrẹ́pọ̀ òṣèlú ìpínlẹ̀ náà. Olóṣèlú pín èédú àti ẹ̀rọ ìlọṣọ fáwọn ará ìlú rẹ̀ ní Zamfara láti fi ró wọn lágbára. Oríṣiríṣi ìwé ìròyìn nílẹ̀ wa Nàìjíríà ló gbé ìròyìn náà jáde níbi tí kánsílọ̀ tó ń ṣojú wọ́ọ̀dù Mayana ní Gusau nípínlẹ̀ Zamfara ti ń pín èédú àti ẹ̀rọ ìlọṣọ fáwọn èèyàn wọ́ọ̀dù rẹ̀ láti máa fi ṣiṣẹ́. Abubakar Muhammadu Tairi ló ń pín ẹ̀rọ ìlọṣọ àtọwọ́dá náà láti fi rọgún sáwọn èèyàn rẹ̀ lápá kí wọ́n lè máa ṣiṣẹ́ láti rí owó náà. Ìwé ìròyìn Nasarawa Daily News ló kọ́kọ́ gbé pé Tairi ń pín ohun tí àwọn kan pè ní irinṣẹ́ yìí kí ọwọ́ àwọn tó fún má bàa dilẹ̀, nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ kì í ṣe nǹkan rere lásìkò. Ó ní pé èyí jẹ́ ọ̀kan lára àwọn ìlérí láti rọgún sí àwọn èèyàn rẹ̀ lápá. Ìrọgún sí ni lápá kì í ṣe ohun tuntun láàrin àwọn olóṣèlú káàkiri àgbáyé, pàápàá ní Nàìjíríà, ṣùgbọ́n ọ̀pọ̀ ló ti ń sọ̀rọ̀ lórí àwọn nǹkan tí àwọn olóṣèlú mìíràn máa ń lò láti fi pèsè iṣẹ́ fáwọn èèyàn wọ́ọ̀dù tàbí agbègbè wọn. Lóṣù karùn-ún ọdún 2024 ni Sẹ́nẹ́tọ̀ Rufai Anga tó ń ṣojú àárín gbùngbùn Kano pín 5,000 aṣọ funfun àti ọ̀pọ̀lọpọ̀ ìkòkò amọ̀ fáwọn ará ìlú rẹ̀ tó ń ṣojú fún. Bẹ́ẹ̀ náà ni Alex Mascot Ikwe tó ń ṣojú Aba North nípínlẹ̀ Abia náà pín àràmọ̀ǹdà nǹkan lóṣù kẹta ọdún 2024. Ó pín nǹkan ìdáná fún àwọn obìnrin láti fi rọgún sí wọn lápá. Lóṣù kejì ọdún 2022 ni kánsílọ̀ Sadada nípínlẹ̀ Sokoto níjọba ìbílẹ̀ Kebbi náà pín ẹni méjì fáwọn èèyàn ẹkùn rẹ̀. Lọ́dún 2020 ni Ọ̀nàrẹ́bù Abdullahi Mahmudu tó ń ṣojú Rijau Magama nípínlẹ̀ Niger náà pín wíbárò ọmọlanke fáwọn ọ̀dọ́ ẹkùn tó ń ṣojú fún nígbà náà. Ní Iléṣà nípínlẹ̀ Ọ̀ṣun lọ́dún 2021 náà ni wọ́n sọ pé alága ìlà oòrùn Iléṣà nígbà náà pín ẹ̀rọ ìránṣọ àti ẹ̀rọ tí wọ́n fi ń gbẹ irun fáwọn obìnrin agbègbè náà. Ọba apá ẹkùn gúúsù ìlà oòrùn pè fún ìtúsílẹ̀ Kánù tàbí kó dá padà sílẹ̀ Kẹ́ńyà. Orí adé ọrùn ìlẹ̀kẹ̀ kan lápá ẹkùn gúúsù ìlà oòrùn lọ́jọ́ ìṣẹ́gun Tuesday ti rọ ààrẹ Bọ́lá Tinubu láti tú adarí ẹgbẹ́ tó ń jà fún òmìnira ilẹ̀ Biafra IPOB Nnamdi Kanu sílẹ̀ tàbí kó dá padà sílẹ̀ Kẹ́ńyà níbi tí wọ́n ti náwó gan. Ó ṣèkìlọ̀ pé títẹ̀síwájú nípa fífi adarí ẹgbẹ́ IPOB tó ń pè fún ìyapa sí àhámọ́ yóò túbọ̀ máa ru ìbínú àwọn ọ̀dọ́ sókè sí lápá ẹkùn náà. Eze Ogunechendo ti Ezema Olo Kingdom Dókítà Lawrence Agbubu rawọ́ ẹ̀bẹ̀ ọ̀hún sí ààrẹ lójúkojú lákòókò ìpàdé àpérò àpapọ̀ àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ àtàwọn aládarí ẹ̀sìn lórí ọ̀rọ̀ ètò ìlera èyí tó wáyé ní gbọ̀ngàn ilé ìjọba State House Conference Center l'Abuja. Ọba náà sọ pé kí ìjọba yọ ọkùnrin náà Nnamdi Kanu kúrò lọ́gbà ẹ̀wọ̀n tí wọn ò bá fẹ́ ní Nàìjíríà kí wọ́n dá padà sórílẹ̀-èdè Kenya tàbí London níbi tí wọ́n ti náwó gan. Agubusu sọ fún Tinubu pé kò ṣe nǹkan nípa ọ̀rọ̀ Kanu. Ó ní a ò lè ní ìlọsíwájú lórílẹ̀-èdè Nàìjíríà yìí tí a ò bá bá ara wa sọ ohun tí ń jẹ́ òtítọ́ ọ̀rọ̀. Ọba náà kojú sí Tinubu ó wí fún ààrẹ pé inú òun ò dùn
nítorí pé kò sí níkàlẹ̀ lówùúrọ̀ ọjọ́ tí wọ́n ṣe ìpàdé àpérò náà nígbà tí Ọọ̀ni Ilé-Ifẹ̀ síde ọ̀rọ̀ ìkíni sọ̀rọ̀ ìṣáájú tí ó gba àwọn níyànjú láti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀kan. Ẹ̀wẹ̀, ọba tó wà nílùú Enugu náà mẹ́nuba ọ̀rọ̀ ìṣọ̀kan ọ̀hún. Ó ní Ọọ̀ni Ilé-Ifẹ̀ yìí kan náà ń ṣètò láti dá ajìjàgbara nì Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Ṣàlọ́lá nílànà ìbílẹ̀, ẹni tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí ojúgbà Kánò lápá ẹkùn gúúsù ìwọ̀ oòrùn. Orí adé ọrùn ìlẹ̀kẹ̀ lápá ẹkùn gúúsù ìlà oòrùn náà sọ wípé àwọn ọ̀dọ́ rí àwọn gẹ́gẹ́ bí ẹni tó tà wọ́n nù. Ó ní àwọn ọ̀dọ́ lápá ẹkùn gúúsù ìlà oòrùn bínú débi pé kódà gan wọ́n lè lu àwọn. Ó ní àwọn wá sílùú Àbújá wọ́n máa lérò wípé àwọn wá gba owó ni. Nígbà náà làwọn ò bá dákẹ́. Ó rọ ààrẹ Bọ́lá Tinubu láti gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ náà kí Nnamdi Kanu náà gba òmìnira. Fúnkẹ́ Ògúnrìndé, aya aṣọ́gbó tí agbébọn pa ní Kwara, gba ìtúsílẹ̀ lẹ́yìn òbítíbitì owó. Gẹ́gẹ́ bí àwọn aráàlú ṣe sọ, wọ́n ní àwọn lọ yá owó ní báńkì àti lọ́wọ́ ará ìlú kí àwọn tó rí owó ìtúsílẹ̀ Fúnkẹ́ gbà. Arábìnrin Fúnkẹ́ Ògúnrìndé tí àwọn agbébọn jí gbé ní ìlú Ọba Ìsìn ní ìjọba ìbílẹ̀ Ìsìn ní ìpínlẹ̀ Kwara ló ti gba òmìnira rẹ̀ padà. Lọ́jọ́rú Wednesday, ọjọ́ 11 oṣù kejì ọdún tí a wà yìí ní àwọn agbébọn ya wọ ìlú Ọba Ìsìn tí wọ́n pa ọkọ arábìnrin náà Rahim Ògúnrìndé kí wọ́n tó jí ìyàwó rẹ̀ gbé sá lọ. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló sọ gbogbo ìlú sínú làásìgbò tí wọ́n sì ń sá káàkiri láti dóòlà ìyàwó olóògbé náà. Ṣáájú ní àwọn agbébọn náà ti pè tí wọ́n sì béèrè fún 100 mílíọ̀nù náírà 100 million naira gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀, ṣùgbọ́n wọ́n padà dínkù sí 40 mílíọ̀nù náírà 40 million naira nígbà tí ipa ìlú kò ká iye tí wọ́n kọ́kọ́ béèrè. Arákùnrin kan tó bẹ̀bẹ̀ kí àwọn oníròyìn ó fi orúkọ bò òun láṣìírí sọ pé lótìtọ́ làwọn san owó fún àwọn ajínigbé ọ̀hún. Owó tí àwọn san kò tó 40 mílíọ̀nù náírà 40 million naira gẹ́gẹ́ bí àwọn èèyàn kan ṣe ń sọ. Ó ní mílíọ̀nù 3.5 3.5 mílíọ̀nù náírà làwọn san lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ àti ẹ̀bẹ̀. Ó ní bí àwọn ṣe rí owó náà kò rọrùn rárá. Àwọn lọ yá owó ní báńkì, bẹ́ẹ̀ ni àwọn tún yá káàkiri lọ́wọ́ àwọn èèyàn kó tó di pé owó náà pé. Nígbà tí arábìnrin náà rí ìtúsílẹ̀ gbà, ńṣe ni ó ṣàlàyé bí wọ́n ṣe na òun àti bí wọ́n ṣe fi ìyà jẹ nígbà tó wà lákàtà wọn. Ọkùnrin kan tó bá akọ̀ròyìn sọ̀rọ̀ ní kódà bí ó ṣe wọ inú ìlú ní àwọn ọmọ rẹ̀ ti wá gbé kúrò nílùú fún ìtọ́jú tó péye. Ọkùnrin náà wá rọ ìjọba kí wọ́n pèsè ètò ààbò tó nípọn ní àwọn ìgbèríko kí àwọn aráàlú lè máa sùn ní àyàbalẹ̀ ọkàn. Tẹ́ ò bá gbàgbé, ìrọ̀lẹ́ ọjọ́rú Wednesday ọjọ́ 11 oṣù kejì ọdún 2026 yìí ní àwọn agbébọn ya wọ ìlú Ọba Ìsìn níjọba ìbílẹ̀ Ìsìn tí wọ́n sì kó aráàlú sínú ìpààyàn kèké. Ìkọlù tí wọ́n ṣe sí ìlú yìí lọ́jọ́ náà ló yọrí sí bí wọ́n ṣe pa ẹ̀ṣọ́ aṣọ́gbó kan Rahim Ògúnrìndé tí wọ́n sì jí ìyàwó rẹ̀ Fúnkẹ́ Ògúnrìndé gbé sá lọ. Lẹ́yìn rẹ̀ ló di pé àwọn aráàlú Ọba Ìsìn bẹ̀rẹ̀ sí fi ìlú sílẹ̀ tí wọ́n ń sá lọ sáwọn ìlú tó wà lágbègbè nítorí ìbẹ̀rùbojo. Lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 13 oṣù kejì ọdún 2026 yìí ní ẹ̀ṣọ́ aláàbò kan tóun náà bẹ̀bẹ̀ pé káwọn oníròyìn má dárúkọ òun nítorí ààbò rẹ̀ sọ pé àwọn ajínigbé náà ti pe àwọn. Wọ́n béèrè fún owó ìtúsílẹ̀ 100 mílíọ̀nù náírà 100 million naira ṣùgbọ́n àwọn bẹ̀ wọ́n pé àwọn kò ní owó tó bẹ̀yẹn lọ́wọ́ tí wọ́n sì tún padà dínkù sí 40 mílíọ̀nù náírà 40 million naira. Wọ́n ní tí àwọn bá fẹ́ rí Fúnkẹ́ Ògúnrìndé láàyè àwọn gbọ́dọ̀ tètè san 40 mílíọ̀nù náírà náà kí ó tó wádìí pé ní ìgbẹ̀yìn wọ́n padà gba mílíọ̀nù 3.5 3.5 million naira. Adájọ́ Ilyasu Ibrahim, Sọlá Músẹ̀ àti Adéṣemọ́wọ́ Adégògó sí àhámọ́ lórí ẹ̀sùn bíba ẹ̀gbọ́n gómìnà ìpínlẹ̀ Kwara lórúkọ jẹ́. Ìlú tí ò sófin ẹ̀ṣẹ̀ kò sí níbẹ̀. Ilé ẹjọ́ ju bàbá àgbàlagbà ẹni ọdún 73 àti àwọn méjì míì sí àhámọ́ ní Kwara lórí ẹ̀sùn bíba ẹ̀gbọ́n gómìnà lórúkọ jẹ́. Lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 17 oṣù yìí ní ilé ẹjọ́ gíga ìjọba ìpínlẹ̀ Kwara ní ìlú Ìlọrin
olú ìlú ìpínlẹ̀ Kwara ti ju àwọn mẹ́ta sí àhámọ́ lórí ẹ̀sùn bíba ẹ̀gbọ́n gómìnà ìpínlẹ̀ Kwara lórúkọ jẹ́. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí ilé-ẹjọ́ jù sí àhámọ́ ni ọ̀nàrẹ́bù Ilyasu Ibrahim, Sọlá Músẹ̀ àti Adéṣemọ́wọ́ Adégògó tó jẹ́ gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò ní ìpínlẹ̀ Kwara. Adájọ́ ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ yìí, onídàájọ́ Baba Mohammed, ló pàṣẹ pé kí wọ́n sì wà ní àhámọ́. Ẹ̀sùn tí ilé-ẹjọ́ fi kàn wọ́n ni pé wọ́n ba ẹ̀gbọ́n gómìnà ìpínlẹ̀ Kwara Dr. Abdulrasaq Alimi lórúkọ jẹ́ lórí rédíò ìgbóhùnsáfẹ́fẹ́ àti lórí ìtàkùn ayélujára. A ó rántí pé lóṣù kejìlá ọdún 2025 ní ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kwara ti ṣáájú fi ìwé ìpẹ̀jọ́ ṣọwọ́ sáwọn mẹ́tẹ̀ẹ̀ta lórí ẹ̀sùn pé wọ́n ba ẹ̀gbọ́n gómìnà ìpínlẹ̀ Kwara Dr. Abdulrasaq Alimi tí í ṣe Mútàwá ìlú Ìlọrin lórúkọ jẹ́. Ilé-ẹjọ́ fẹ̀sùn kan àwọn èèyàn náà pé wọ́n lo ilé-iṣẹ́ rédíò SBS 96.9 FM ọlọ́jẹ̀ ní ìlú Ìlọrin níbi tí wọ́n ti ba ẹ̀gbọ́n gómìnà lórúkọ jẹ́ pé ó gba iṣẹ́ àkànṣe $108 mílíọ̀nù lọ́dọ̀ àbúrò rẹ̀ tí í ṣe gómìnà Abdulrahman Abdulrasaq. Àwọn èèyàn náà kò tètè yọjú sí ilé-ẹjọ́ láti dáhùn ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n níwájú ilé-ẹjọ́. Ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ilé-ẹjọ́ ti pàṣẹ fún wọn láti yọjú sí ilé-ẹjọ́, ṣùgbọ́n agbẹjọ́rò wọn ló ṣojú wọn ní ilé-ẹjọ́. Lóṣù kìíní ọdún yìí ni ilé-ẹjọ́ pàṣẹ fífi ìwé àṣẹ ìnáwó gán wọn ní tipátipá, pàápàá jùlọ ọ̀nàrẹ́bù Ilyasu Ibrahim tó kọ̀ tí kò yọjú sí ilé-ẹjọ́. Ilé-ẹjọ́ pàṣẹ pé wọ́n gbọ́dọ̀ farahàn ní ilé-ẹjọ́ lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ 17 oṣù yìí látàrí bí wọn ò ṣe tètè yọjú sí ilé-ẹjọ́ lásìkò. Adájọ́ ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kwara, onídàájọ́ Baba Mohammed, pàṣẹ fífi àwọn èèyàn náà sí àhámọ́. Nínú àwọn èèyàn náà láti rí bàbá àgbàlagbà ẹni ọdún 73 tó jẹ́ ọ̀nàrẹ́bù Ilyasu Ibrahim tó ti fìgbà kan rí jẹ́ ọmọ ilé asòfin ìpínlẹ̀ Kwara. Ilé-ẹjọ́ pàṣẹ sísún ìgbẹ́jọ́ náà síwájú di ọjọ́ 25 oṣù kejì ọdún yìí fún ìtẹ̀síwájú ìgbẹ́jọ́ náà. Ìbẹ̀rùbojo àti ìpayà ní àdó olóró Trump tó ṣèèṣì balẹ̀ sílùú Ọ̀fà kó sí wa lọ́kàn o. Àwọn aráàlú ló sọ bẹ́ẹ̀. Ní oṣù kejìlá ọdún 2025 ní ìbúgbàmù kan gbilẹ̀ ní agbègbè Ọ̀fà nípínlẹ̀ Kwara. Ìbúgbàmù náà ló wáyé láti ọwọ́ ìjọba Amẹ́ríkà láti gbé ogun ti àwọn agbésùmọ̀mí tó ń da ètò àlàáfíà ìlú láàmú. Ìlú baba ńlá tí ìjínigbé ti peléke, agbègbè náà ni àdó olóró náà ń lọ tó sì balẹ̀ sí ìlú Ọ̀fà. Ṣùgbọ́n bí ọ̀pọ̀ ṣe ń kan sáárá sí ìgbésẹ̀ ìjọba Amẹ́ríkà ni àwọn aráàlú kérora lórí bí ìbúgbàmù náà ṣe àkóbá fún okòwò àti gbígbìn ìbẹ̀rùbojo sí ọkàn àwọn èèyàn ìlú. Lásìkò tí ikọ̀ akọ̀ròyìn BBC Yorùbá bá àwọn aráàlú sọ̀rọ̀ lórí àkóbá tí ìbúgbàmù náà ṣe fún wọn, Suraju Bello, alámòjútó ilé ìtura, ní ọ̀pọ̀ àwọn oníbàárà òun ni kò wá mọ́ nítorí ìbẹ̀rù pé ó ṣeé ṣe kí ìbúgbàmù míì tún wáyé. Fún àpẹẹrẹ, ẹni tó wà nínú yàrá lọ́jọ́ tí ìbúgbàmù náà wáyé, dájúdájú wọn kò ní wá mọ́ nítorí wọn kò mọ̀ bóyá ìjọba mọ̀ọ́mọ̀ ni. Emmanuel Ọ̀kásàbọ̀ ṣàlàyé ohun tí ojú rẹ̀ rí lásìkò ìbúgbàmù náà. Ó ní òun kàn gbọ́ pé kinní kan ṣe gbì, ó jábọ́ sílẹ̀ tí ó sì bá òun lójijì tó jẹ́ pé òun dákú. Ilé ìwòsàn ni òun ti bá ara òun. Ó ṣe àfihàn àpá orí rẹ̀ níbi tí ó fi ṣèṣe. Ó ní láti ìgbà náà bí nǹkan bá ṣe gbì báyìí bíi pé orí òun fẹ́ jábọ́ ló ṣe máa ń ṣe òun.